ẹ̀yin ènìyàn wa ó dojú ẹ̀ ó ṣẹlẹ̀ ẹ kó wọn lẹ́rú ẹ kógun jà wọ́n ẹ séde mọ́ wọn ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí wọn ò lẹ́tọ̀ọ́ láti gbé inú ìlú infidel ni wọ́n aláìgbàgbọ́ ni wọ́n àwọn kọ́ ló máa kó wa lẹ́rú àwa la gbọ́dọ̀ kó wọn lẹ́rú ṣéèkì yìí ti sọ̀rọ̀ o ṣéèkì Ṣáfì Adébá ọ̀kan lára àwọn ṣéèkì wọn nílẹ̀ Yorùbá aṣíwájú ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá ta ló kọ́kọ́ sọ̀rọ̀ ṣéèkì Yàyà òun lẹ̀ ń wò yìí Jíngí òun ló kọ́kọ́ sọ̀rọ̀ lókè ọya o ó ní mùsùlùmí ló ní Nàìjíríà ó ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè mùsùlùmí ni ó ní ẹni tí kò bá nífẹ̀ẹ́ sí muslim ticket ó ní kó gba orílẹ̀-èdè bòmí lọ ẹni tí kò bá nífẹ̀ẹ́ sí ipò ìdìbò ààrẹ àti igbákejì ẹ̀ kó jẹ́ muslim ticket ó ní kó kúrò nínú Nàìjíríà kó gba orílẹ̀-èdè bòmí lọ wípé àwọn táwọn jẹ́ mùsùlùmí àwọn làwọn ní Nàìjíríà àwọn làwọn dẹ̀ pọ̀ jù ó ní infidel ní àwọn kìrìsìtẹ́nì bí Yahaya Jíngí bó ṣe sọ̀rọ̀ tán lókè ọya ṣéèkì yìí náà àwọn náà bá sọ̀pọ̀tì ẹ̀ ṣéèkì wọn ní aṣáájú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá ni wọ́n ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ojú wọn lẹ̀ ń wò yìí Ṣáfì Adébá náà porúkọ wọn làwọn náà bá tọ́ sókè náà fojú gbà wọ́n ní bẹ́ẹ̀ ni wípé ìjọba Nàìjíríà ẹ kó wọn lẹ́rú ìjọba Nàìjíríà ẹ kógun jà wọ́n ẹni tí kò bá ti jẹ́ mùsùlùmí tó ṣe ẹ̀sìn Islam ẹ kógun jà wọ́n ó dẹ̀ ń kà á olówó àwájú wọn yẹn o wọ́n gbé kùránì sọ́wọ́ o kùránì lẹ́ni tí wọ́n gbé sọ́wọ́ tó ń kà yẹn wọ́n dẹ̀ ń kà jáde láti fìdí ẹ̀ múlẹ̀ nínú kùránì ẹ̀yin ènìyàn wa níbo la padà já sí wọ́n ní infidel ní kìrìsìtẹ́nì pé wọn ò lẹ́tọ̀ọ́ láti gbé nínú ìlú wọ́n ní kí wọ́n kó wọn lẹ́rú ẹ má jẹ́ kán lọ odò ẹ má jẹ́ kán lọ oko ẹ má jẹ́ kán lọ sọ́jà ẹ má jẹ́ kán bóde ibi tí ẹ bá ti ká wọn mọ́ ìbá jẹ́ ojú ìbọ wọn ni àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe gbogbo ẹ̀dá tí ò bá ti ṣe Islam wọ́n ní kí wọ́n fún wọn ní àkámọ́ ibi tí ẹ bá ti ká wọn mọ́ yẹn náà ibẹ̀ náà ní kẹ́ ẹ dè wọ́n mọ́ ẹ má jẹ́ kán rí mú mi ogun dé wàhálà ti padà wà báyìí muslim ticket ó dẹ̀ pé wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ show ẹ̀ báyìí wọ́n show ẹ̀ tẹ́lẹ̀ muslim ticket ṣẹ̀ fẹ́ dá wàhálà lẹ̀ báyìí ẹ wo pásítọ̀ yìí prophet Elbuba òun náà ó kó fún wọn kòbákòbá ó kó fún Yàyà tó sọ̀rọ̀ lókè ọya wípé òun gbọ́dọ̀ take action gbogbo kìrìsìtẹ́nì jẹ́ ìgbọ́ṣẹ́ wà ń bẹ̀ general overseer wọ́n ti ní kí wọ́n ṣe yín mọ́lé o wọ́n ní kó kó yín lẹ́rú o bàbá Adébóyè wọ́n ní kó kó yín lẹ́rú o Oyèdépò wọ́n ní kó kó yín lẹ́rú wọ́n ní fídẹ́ níyín ṣe bí ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ a wò bóyá ẹ sọ sílẹ̀ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ṣéèkì èyí tó tẹ̀ kọ́kọ́ wà nílẹ̀ Yorùbá tí wọ́n ní wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn ilẹ̀ Yorùbá àwọn lẹ̀ ń wò yìí ṣéèkì Ṣáfì Adébá ni wọ́n porúkọ wọn ẹ bá wa gbọ́ lẹ́nu wọn wọ́n dẹ̀ ti gbé kùránì wọ́n dẹ̀ ti ń kó tiẹ̀ jáde wọ́n fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ nínú kùránì wípé wọn ò nílò láti wà ẹ kógun jà wọ́n ẹ kó wọn lẹ́rú ẹ séde mọ́ wọn ẹ tilẹ̀kùn mọ́ wọn ọlọ́ni ẹ bá wọn jà ẹ jà wọn lógun wọ́n kù zúhù kẹ́ mú wọn lẹ́rú wọ́n zùrúhùm kẹ́tìlẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ séde mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ́jà wọn gbọ́dọ̀ lókun wọn gbọ́dọ̀ lọ́jà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíta ẹ séde mọ́ wọn. àwa mùsùlùmí lálẹ́tọ́ àti ṣe kèfèrí mọ́lé kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ́ àti ṣe wa mọ́lé. wakihudu lahum kulu mọ̀rọ̀sọ́ọ̀dìn bí tọ́ bá ti bá wọn ẹ̀fìdí wọn gúnlẹ̀ síbẹ̀ bá wọn ní bòbá
tán fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ̀dì wọn bẹ̀ ẹ̀ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ ntọ́lọ́ sọ náà kúrò nínú. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé n tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ẹ̀yìn o ohun tó yẹ kẹ́ ṣe fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹni tó yẹ kẹ́ àrẹ́sì ẹ̀ tẹ́ ẹ̀ bá àrẹ́sì ẹ̀ òun àrẹ́sì yín. Yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ́ olè ó mú yín tí ẹ̀ tí ibi tí wọ́n pe olè tó lè tó ń pe olè lólè tó ń pe oníkan lólè oníkan ni wọ́n mú. òun lọ ra àwọn kèfèrí Násàrù kan làkà fún yín tẹ́ẹ̀fù mọ̀ pé ogun kájagun ó ń bẹ lẹ́nu Islam. ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ kí lẹ bá wa rí tí wọ́n gbé sọ́wọ́ níwájú tí wọ́n ń kà jáde nínú ẹ̀yẹn Kùránì kọ́ nìyẹn ni ti padà dojú ẹ̀ báyìí wọ́n kọ jáde ni o wọ́n ní ìjọba Nàìjíríà ẹ kó wọn lẹ́rú ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ séde mọ́ wọn wọ́n ti wá dárúkọ wọ́n ní Alágẹmọ Ìjẹ̀bú Olólù gbogbo wọ́n ní ẹ kó wọn lẹ́rú ó nìyẹn ilẹ̀ Ìjẹ̀bú Olólù Ìbàdàn àti gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wọ́n ní ẹ kó wọn lẹ́rú ẹ kógun jà wọ́n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ṣéèkì ti nọ́ọ̀tì tó ń sọ Yahaya àbí Yahaya òun sọ̀rọ̀ àní níbi tó ti ń sọ àwọn olóṣèlú jókòó wọ́n ti ń pàtẹ́wọ́ fún ni ó ní orílẹ̀-èdè mùsùlùmí ní Nàìjíríà ó ní ẹni tí kò bá nífẹ̀ẹ́ sí muslim ticket kó gba orílẹ̀-èdè bòmí lọ wípé àwọn táwọn jẹ́ mùsùlùmí àwọn làwọn pọ̀ jù wípé nípa bẹ́ẹ̀ àwọn làwọn ní Nàìjíríà pásítọ̀ yìí ó fún ní reply ẹ̀ o ṣùgbọ́n ká tó gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Yahaya àbí Yahaya náà porúkọ ẹ̀ ó lẹ́ ń wò yẹn o. Tinubu wanda ya daga tutar siyasa ya mata kirari da Muslim na ce ina ɗaya daga cikin masu daga tutar musulunci mai kira jama'a ku taho mu yi Muslim na sani cewa kafirai na jin zafin wannan kalma to amma ba akwai kiristoci ba akwai yahudawa ba akwai masu bautar magiro ba ni musulmi mai wazin musulunci da na ce muslim mai na taba nasu na hana kirishin ya faɗa ne na hana magiro ya faɗa ne na hana ɗan tantar batete ya faɗa ne amma ni a matsayi na musulmi muslim sha'a man sha'a au aba amma wani zai ce ai to demokradiya ne ai akwai suwa ne ba sa sallah ba kai ne wakilinsu to mu muna sallah muna azumi kuma demokradiyar kun ce majority carry the vote jama'a gauru da gauruwa tuzuru da tuzuruwa Allah ya ba ku abokan zaman tare na aure za su iya haɗa wannan taron tunanan ina kiran ku dan Allah kowa je gyara ƙuri'a mu nuna wa duniya ƙarya kafirai suke da suka ce sun fi mu yawa a Najeriya ƙarya suke yi ba dan Allah ya taimake mu na ce muslim ba mai rabon jini sai ya ce sun fi mu yawa da aka buga Allah ya taimake mu muka kwantara su da ƙasa su zo na biyu ma ba su zo ba ko su zo sai na uku bayan murɗiyarsu duka da haka ƙuri'a ta musulunci ce jama'ar musulmi ta kufa to kar wani ya ruɗe ku masu miyagun tarihi da haka siddan suka zo suka jefa mana bom a masallacin sarki a kan wai su 'yan tatsini wai su kiristoci 'yan basaji to da Allah amma mu
irin wannan gwamnatin muke so da za ta ɗau ginshiƙi kafa gidan iyali mai tsafta ta zo ta kashe kuɗin Kano don mu musulmin Kano su ga miji da mata da ƴaƴa musulunci na yaba muku kuna ta musulunta a Amerika mayo ma na ne yanzu musulmi ne ina taimake shi mun ci ƙasashe daban-daban da yawa da wannan ƙuri'a da dai ta zauna aka jefa ƙuri'a ta musulun ta koma to Allah ya nuna wa duniya kai to kai na tsayawa ba gare ni da nu to saboda haka a je a gyara ƙuri'a Allah ya taimaki mai girma gwamna na jihar Kano Allah ya taimaki mai girma gwamnan jihar Sokoto Allah ya taimaki mai girma gwamnan jihar Katsina Allah ya taimaki mai girma gwamnan jihar Kebbi Allah ya taimaki masu girma gwamnonin kaza da kaza da kaza wa fi zalika falyatanafasul mutanafisun wa sallallahu alaihi wasallam. bó tẹ ṣe ti gbá wa gbọ́ ẹ̀yin ni wá ṣe gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn tẹ bá gbọ́ Haúsá àbí Fúlàní ló sọ ẹ rí wípé nǹkan tó sọ yẹn òun náà ni pásítọ̀ yìí máa bá wa túmọ̀ nísìnyí pásítọ̀ El Buba ọ̀kan lára àwọn pásítọ̀ lókè ọ̀yà ni ó tutọ́ sókè ó fojú gbà wípé so nínú Nàìjíríà yìí náà wípé ìjọba irú eléyìí ó dẹ̀ ń sọ̀rọ̀ ẹ ti ń pàtẹ́wọ́ fún un àwọn gan ló ń pàtẹ́wọ́ ń bẹ̀ yẹn ṣé kò yẹ kí wọ́n gbé àbí wọ́n ti gbé ni wọ́n gbé Gúnmi ni jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu pásítọ̀ yìí bó ṣe tẹ̀ sí wọn lójú o ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀sìn tó kù àti wọ́n tó jẹ́ oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì àti ẹni tó ṣe ẹ̀sìn kankan wọ́n ní wọn ò nílò kí wọ́n dé ní kọ́ńdrónù Nàìjíríà o wọ́n nítorí pé nítọ̀sẹ̀ yìí wípé muslim ticket lónìí pé àwọn ṣẹ̀mẹ́yẹ ń bọ̀ lápò ni o jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Prophet El Buba. I'm coming to every Nigerian with a very serious, heavy heart. Because I thought that at this stage of our lives, especially when we're getting older, we should begin to think about Nigeria and how we can all live together in peace. As of today, I have supported over 10,000 Muslims across northern Nigeria. They have no relationship with me at all. Whether it is the school of their children, whether it is their housekeeping, it is home issues and all of that. But look at this bastard that called himself a religious leader. These are the kind of people that I suppose that government should pick. But I can see the governor of Kano State. This is how insane all of you are in northern Nigeria, some of you. This is the way you think. People that are brainless. Somebody is standing there in your meeting shouting Muslim, calling Christians infidels. And I'm going to go take this. If Christians should do this, who is going to have a country? Northern Nigeria, Muslims with the highest, you talk about the highest capital poverty of the world. Are you not ashamed? Are you not ashamed that banditry is here in the north? Criminality is here in the north. It is here in the north you have the highest level of drug addicts that you are supposed to be, if you are sane, to begin to preach the message that will help to bring people out of bondage and out of their captivity. You are there making stupid statement and inciting against Christians and calling them, look at them infidels if they think they have voting power. Woe to any Christian that is going to align themselves with these evil, brainless people and creatures. And I'm speaking to my Muslim brothers who are saying, you cannot be allowing this kind of creatures to be flowing among you. And I want to say to all the Kano people, it's time that whatever is your name, the governor of Kano, it's time you throw that guy out of that seat. He doesn't deserve it. Look at it. I'm going to play the video. If a governor is sitting under such kind of evil hate speech and he's praising this wicked evil man called Jingri, whatever your name is, your cup is full. It will not be well with you.
And God's word cannot be broken. It shall not be well with the wicked. Nigeria belongs to all of us. Dukkan mu 'yan arewa ne. Ba za mu ci gaba muna tolerate irin wayannan mutane ba. Mutumin da ba shi da kai. Yadda muke sufa ya kamata muna tunani. Ka tashi kana kiran kristoci kafirai su gani, yanzu kafiran su gani, muslim ina suke kaza nonsense. Kana magana cewa kana samun musulmai ne kawai suke aure daya. Kristoci ga suna da mataye guda 3 guda 4 suna da yara, amma wa'in ne masu wahala yanzu a cikin muslim ticket din ba musulman bane yawanci 'yan arewa. Muna haɗa hannunmu da malamai da suke nan da tunani kamar Sheikh Saleh da wayansu, muna haɗa hannaye tare mu gani da zamu yi solving maganar nan arewacin Najeriya. Almajirai dukkanin arewa ne. Ka tafi Lagos 'yan arewa ne beggars, ka tafi Anambra arewa ne beggars, ka tafi Abuja arewa ne 'yan beggars. Ba za ka abun nan bai shiga maka bane, bai shiga maka kai ba. Abun haushi. To bari na gaya maka, muna wannan arewan, to bari in gani muslim ticket da kake magana ko zai bambanta abinci ko zai kawo muku abin da ya kamata. Duba wahalan da mutane suke ciki. Ya kamata a wani wannan lokacin ne kowa ya nazari nagari. And I want to say to all of you, it's time we prove to such wicked, evil, brainless creatures that Nigeria is bigger than them. El-Rufai is learning his lesson in a bitter way. I'm grateful to the governor of Kaduna State that now he has seen that balance and justice is required. God that we serve is a God of justice and fairness. Kapuna a fara musulunci Christianity tana nan. Ko Allah kuma bai tallasa kowa ba. He did not compel anybody. Kowa yayi addinin da yake so. Wane ne kai ka kira Kristoci kafirai infidels? You mindless creature. It will not be well with you. Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́? Ọ̀rọ̀ yìí máa ń jọra wọn. Ṣé kìí ṣe wípé ìjọba àpapọ̀ ti fọwọ́ sí òfin ṣàríà tí wọn ò jẹ́ kí ará ìlú mọ̀? Ṣé kìí ṣe pé òun ló ń fún wọn lágbára báyìí? Níbo la padà já sí ìbá ìtorí Ọlọ́run? So ṣé ẹ̀sìn ni wọ́n fi ń tú ìlú ṣe ni? Ṣebí a ti ṣètò ẹ̀ láìmọye ìgbà wípé bàbá wa kan sọ wípé nínú Nigeria Constitution ó ń lọ bí ọ̀nà bí ibì kan wà jẹ́ pé 23 times ni wọ́n mention Sharia, ibì kan wà 73 times ni wọ́n mention Sharia. Kò síbi tí wọ́n ti mention ìṣẹ̀ṣe lọ́nà. Kristẹni kò síbi ọ̀kan tí wọ́n ti dárúkọ ẹ̀ Sharia. A ṣètò yẹn ní gbogbo ọdún tó kọjá, a ti ṣètò yẹn lọ́dún yìí. Nǹkan bí oṣù bí méjì sẹ́yìn àìṣètò yẹn o, ṣùgbọ́n àwọn ará ìlú wọn ò kọ́ bíra sí o, òun ló ń ṣẹlẹ̀ yìí o. Ẹ jẹ́ ká wá bira wa léèrè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá wà ń bẹ̀ báyìí. Ẹ wo nǹkan tí àwọn ṣèékì wọ̀nyí ń sọ. Tí ààrẹ Tinubu bá wá kúrò ní 2031, tó bá wá kúrò ń bẹ̀ ńkọ́? No, kí ló fẹ́ wá ṣẹlẹ̀ o? Jẹ́ ká máa bira wa léèrè bẹ́ẹ̀ o. Wọ́n ní mùsùlùmí ló ní Nàìjíríà. Ká ti bí ìṣáná kíyèsí ogun, ẹ wo owó. Ṣebí wọ́n fi èdè Lárúbáwá wọ́n fi kọ orúkọ sí owó ẹ notice ni. Ṣebí màálù wà lẹ́yìn owó, ṣé 100 naira ni àbí múrítàlá 50 naira kan ló wà. Ṣebí màálù wà ń bẹ̀. Wọ́n ya màálù sẹ́yìn owó àti wá ń bèrè wípé ṣé Nàìjíríà jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ni. Ẹgbọ́n ìyẹn nìyẹn wá. Wọ́n ní mùsùlùmí ló ní Nàìjíríà. Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán. Ó ti wá lẹ́sìn kẹ́ báyìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó ìṣe wọn jáde dáadáa báyìí wípé yes na we hold this grand. Wọ́n láwọn hold grand o, àwọn làwọn pọ̀ jù o. Wọ́n ní gbogbo ẹ̀sìn tó kù, wọ́n ní infidel ni wọn ò dẹ̀ ní right láti sọ̀rọ̀, pé wọn ò dẹ̀ ní right, wọn ò ní ẹ̀tọ́ láti ẹ̀ ti live. Nǹkan tí wọ́n ń gbìyànjú láti sọ nìyẹn. Wọ́n ní kí ẹ kógun jà wọ́n. So ìdí nìyẹn tí wọ́n fi ń sọ àwọn ìlú, wọ́n ń sọ àwọn ìlú dahoro. Ìdí nìyẹn tí wọ́n fi ń kógun jà àwọn abúlé, gbogbo àwọn ìlú tó ti ń pa àwọn ènìyàn tí wọn ò fi rí kankan ṣe sí. Ìdí nìyẹn tí wọ́n fi ń lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ wọn. Wọ́n ní ẹ kógun jà wọ́n. Ṣé wọ́n kógun jà ìlú àbí wọn ò dẹ̀ wá padà kógun jà ìlú?
Yorùbá jí má sùn Muslim ticket second time yìí náà Muslim ticket òun ló ń dá rògbòdìyàn sílẹ̀ lọ́ṣun o wọ́n ní Adémọ́lá kírísítẹ́nì ni pé kò lè padà rúùlù àwọn mọ́ ẹ wo gbogbo àwọn àáfàá pátá ní Ọ̀ṣun à ń rí wọn à ń rí ètò tí wọ́n ń ṣe gbogbo wọn pátá ni wọ́n ti tẹ̀lé à ń bọ̀ wípé mùsùlùmí làwọn fẹ́ jẹ́ kó rúùlù lọ́ṣun òun ló fa sábàbí tí wọ́n fi gbé ìjáàbù sí orí àwọn ọkùnrin tí wọ́n ní àwọn ẹlẹ́hà wọ́n ẹ̀dá òsì à ń bọ̀ lọ́ṣun àwọn lẹ́ ń wò yẹn wọ́n ní dandan wípé mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe gómìnà lọ́ṣun pé Adémọ́lá kírísítẹ́nì ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká fúnra bóyá wọ́n ti promise wọn ní sàríà àwọn obìnrin wọ́n jáde lẹ́ni èní ní ọjọ́ 10 oṣù kẹjọ 2026 àwọn obìnrin Ọ̀ṣun wọ́n jáde wọ́n fárígá wọ́n ní ìpànìyàn yìí ti pọ̀ jù election ò tí ì dé election yìí kù ọjọ́ 6 wọ́n ti fẹ́ẹ́ pa àwọn ní baálé tán wọ́n ti pa àwọn ọ̀dọ́ tán nínú ìlú pé kí ló dé àwọn obìnrin lẹ́ ń wò yẹn o tí wọ́n jáde tí wọ́n protest o lọ́ṣun. ṣé ẹ ti rí wọn ẹ má pa wọn tán wọ́n ti fẹ́ pa wọn tán lọ́ṣùn láì tí ìdìbò ìbò ò tí ì dé o inú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n á dìbò gbogbo àwọn ẹlẹ́hà wọ́n ní gbogbo ẹlẹ́hà wọ́n ní àwọn ẹlẹ́hà lọ́ṣùn wọ́n ní wọ́n ń dá òsì à ń bọ̀ látàrí pé Adémọ́lá wọ́n ní kìrìsìtẹ́nì ni kí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ṣùn ṣé kò fara pẹ́ ọ̀rọ̀ táwọn ṣéèkì wọ̀nyí sọ pé àwọn làwọn fẹ́ gba ìlú àwọn làwọn nílùú àwọn làwọn ní Nàìjíríà Muslim ticket is loading Muslim ticket ọmọ Yorùbá ẹ̀yin ènìyàn wa ọmọ Olódòdẹ wọ́n ń ṣe iṣẹ́ gidi ọmọ Olódòdẹ ò sí ń bẹ̀ nígbà tí àwọn ṣéèkì yìí sọ̀rọ̀ kudos to you ọmọ Olódòdẹ Muslim ticket gbogbo ọmọ Yorùbá àpò ojú lọ́nà Elédùmarè aṣàánú fún wa ràn wá lọ́wọ́ ẹ̀yin ènìyàn wa àníká sáré fi tó wa létí ni pé ẹ bá wa dá sí o wọ́n ní kọ́kógun ja gbogbo àwọn ẹlẹ́sìn tó kù o kò yọ kìrìsìtẹ́nì sílẹ̀ o kò yọ oníṣẹ̀ṣe sílẹ̀ o àti wọ́n tó tẹ̀ wá gbàgbọ́ rárá ẹjọ́ àwọn tó tẹ̀ wá ṣẹ̀sìn kankan kọ́ tí wọ́n ṣẹ̀sìn kankan wọ́n ní infidel wọ́n náà ò ní kìrìsìtẹ́nì bàbá Adébóyè Oyèdépò General Overseer bàbá Kúmúyì níbo lẹ́wà wọ́n ní you are all infidel ẹjọ́ ẹ bá wa pín ètò ìkókàn wọn lára Àṣàkẹ́ TV show.